Adóodò Ọ̀tà olóyè Wàsíù Àmọ̀wò ọmọ Fádàìró ọmọ Arínú ọmọ ọ̀pá àbàmọ́gi lẹ́sẹ̀ etí jókòó àbámi kẹ́lẹ́kẹ́lẹ́ àbàdákú méjì mímọ́ etí mi jókòó yìí lọ. Ọtí kẹ́ lọ sí abẹ́ tẹ̀tì ẹbẹ lọ́ti lé wí làwọ́dù yẹ o. Ọmọdé mọ́ra, ó fàgbà mọ́ra, èmi tí mo wà nídùú ti bí lẹ́ni tí kì í bá ṣe mọ́mọ́ ni ó ṣe yẹ kí n má wálé ayé. Mo tún wálé ayé tán, ó tún gbà mí lọ́wọ́ ìyá mi pé eléyìí ò ní kú. Ọ̀run ẹ̀rẹ́ o. Bàbá yìí nígbà tá a ń ṣọdún eégún 1983 láàbò ló fẹ́ ṣeré ni bàbá yìí lẹ ìwé ìkìlọ̀. Nígbà náà ní orú bá ń bẹ̀yàn ń pè bàbá kan ní bàbá Nọ́dímù tó ń fi kẹ̀kẹ́ ṣe rìbíárà. Abẹ́ ẹ̀bẹ̀ náà ti dìde. Nígbà tó máa dé iwájú èṣù tó wà ní Gàgébè, àṣàlá ìlú pé wọ́n. Wọ́n gbé wọn, ó ti jẹ́ náà fíjù Ọ̀tà. Ìgbà tó ń rí bọ́ ṣe ń ṣe Ìkẹjà. Ìkẹjà ni a ti gbé ọ̀pọ̀lọpọ̀lé. Ọlọ́run wá jọ gbogbo nǹkan tó kù nù pẹ̀ tó ní àtijọ́ mi kọ́ ọ̀bàjẹ́ bá kàn án. Ìyá ṣe bẹ́ẹ̀ bàbá. Ikú ọmọdé kó má wọlé abílé kó mọ̀ mọ́. Ìyá ṣe. Ikú àgbà kó má wọ bẹ̀. Ìyá ṣe. Gbogbo ìtò ṣe sílẹ̀ là ń sọ yìí. Èèyàn mi tún wájú tiẹ̀ náà ṣe o. Mo wá ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀. Fún mímọ rírì tẹ ọmọ rírì bàbá yìí. Mo lè gbàdúrà fún gbogbo wa wípé gbogbo wa ló máa dàgbà. La máa dògbó. Ìyá ṣe. Wọ́n máa ń pè ní bí ìtẹ́ ẹlẹ́mọ̀nà oògùn. Àjọpọ̀lísòfò bàbá Núrà. Àjọpọ̀lísòfò bàbá Ṣẹ̀rífátù. Bàbá yìí inú ọ̀jẹ̀ lọ́tà iwájú ni. Ó wà nú àwọn tó kó ọ̀jẹ̀ parapọ̀ jọ. Ọ̀jẹ̀ parapọ̀ yìí wọ́n ti ṣe níwájú ilé wọn rí. Fúngbà pípẹ́. Bàbá yìí gbogbo nǹkan tó ní lọ́jẹ̀ kò sì torí ẹ̀ ń gbéraga. Ọ̀tà. Ó dẹ̀ tún jẹ́ ọmọ bíbí.